ọlọ́jọ́ ìbí bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kòkòrò o èyí ò ní jọ́ṣe pẹ̀kun fún ẹ̀ láyé ìwòye ẹ̀mí kórè ẹ̀ lékún nínú àlàlá pẹ̀lú àlàáfíà ni ó ti ṣàmọ́dún ọlọ́jọ́ ìbí bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kòkòrò ẹgbẹ̀rin ọlọ́jọ́ ìbí bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kòkòrò èyí ò ní jọ́ṣe pẹ̀kun fún ẹ̀ láyé ìwòye ẹ̀mí kórè ẹ̀ lékún nínú àlàlá pẹ̀lú àlàáfíà ni ó ti ṣàmọ́dún ọlọ́jọ́ ìbí bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kòkòrò ó ti yá Adéjọkẹ́ bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kòkòrò Àjàsàkínà bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kòkòrò Adédàmọ́lá bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kòkòrò ọlọ́jọ́ ìbí bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kòkòrò ọmọ Abdulwasiu bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kòkòrò ọmọ ọlọ́lá púpọ̀ bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kòkòrò èyí ò ní jáde pẹ̀kun fún ẹ láyé ìwòye ẹ̀mí kórè ẹ̀ lékún nínú àlàlá pẹ̀lú àlàáfíà ni ó ti ṣàmọ́dún ọlọ́jọ́ ìbí bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kòkòrò ọlọ́jọ́ ìbí bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kòkòrò èyí ò ní jọ́ṣe pẹ̀kun fún ẹ̀ láyé ìwòye ẹ̀mí kórè ẹ̀ lékún nínú àlàlá pẹ̀lú àlàáfíà ni ó ti ṣàmọ́dún ọlọ́jọ́ ìbí bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kòkòrò àkànjí Mr. Equity oṣù Túndé àpèdè bí ẹni láyé ṣe bọ́lọ́hún ni ìbàlọ́wọ́ ọba tó ìrọ̀bẹ́ àgógó ọba tí ò ní gbó tó kọjá àgbo kọjá ògbó kíkẹ́ elébùrò ṣèbí kò jọ tẹ́ẹ̀kẹ́ òjèrè olówó àdídùn àkànjì iṣẹ́ tún tìlé àdára bí ìgbìn ẹlẹ́yìn ní Adéjọkẹ́ Àjàsàkínà Adédàmọ́lá kò gbógun tó ìwòye ọdún kọ́ láti máa lè kó jàre ọdọọdún ní ìsapò ìrúwé ọdọọdún lè rú àwà ọmọ ọbẹ̀ ọbẹ̀ ní bẹ̀sù àtẹlẹsẹ̀ wọn yẹnu pẹ́ o. Happy birthday to you adára bí ìgbìn Adéjọkẹ́ lápọ́n bẹ́pọ̀ rẹ ẹni ọkùnrin kò lọ́nà ọ̀tọ̀ ni yóò bá já ẹni a sì jálè ẹni abiyamọ ò ní fojú sunkún rẹ̀ Ọlọ́run ò ní fi ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ Afẹ́nifẹ́re lẹ́kún ọ̀kan nínú wọn ló pé Ṣẹ́rákànjí pé ń kí ọ Alájà Sísá ní kó máa fọ ikú dẹ́gbẹ̀rà ó lọ́rẹ̀ẹ́ níláhùn ìlàsà ọ̀rẹ́ lẹ́lẹ́dọ̀hún ìmọ̀dò lẹ́gàn ológun ọ̀rẹ́ tó sọyún papọ̀ ní jẹ́láṣà aláwòrán bí o. Adéjọkẹ́ àbẹ̀bí ní bọ́dẹ́lẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ tí máa ní ìsọ́nbẹ̀ ṣé wọ́n lọ́mọ Olúpọ̀ aláìlú Ọ̀yádòlú mo lé tètè mo mú joyè mo fọ̀làlà mo fi joyè ní mo jẹ Olúpọ̀ aláìlú ọmọ Ayádèlú Ọ̀yádòlú bímọ títí ó sọ gbogbo wọn lóòkọ ó na ya bí sí Ọ̀yẹ́ kẹjọlá Ọ̀yẹ́ súnmọ́ mi àjọkẹ́pọ̀ àyìnkẹ́pọ̀ ṣé bí kẹ́tẹ́kẹ́tẹ́ lọ́yàgùn délé rà ó ràkúnmí lọ́yàgùn dájọ́ṣẹ́ ẹ̀sìn Ọ̀yádòlú lọ́yàgùn délé po lẹ́bí ń jẹ́ ọmọ Olúgbògbà yìí tẹ́tẹ́ ogun tó ti ilé Àjàṣẹ́ wọlé ọmọ Kọ́lápọ̀ mòye Ọ̀yádòlú níran bàbá tó bẹ̀rẹ̀ lọ́mọ lọ́jọ́ tí mo délé rà mo bọ́yá níbi tó ti ń fọmọ ẹ̀ lọ́mú Ọ̀yádòlú mo dé mo wá mú tèmi wọ́n ní múlé owó wọ́n ní múlé ọmọ wọ́n ní múlé àìkú tí ṣe balẹ̀ ọ̀rọ̀ mo múlé owó mo múlé ọmọ mo múlé àìkú tí ṣe balẹ̀ ọ̀rọ̀ ìjàre nílẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ Adéjọkẹ́ mo ní gbogbo gbóǹtọ́gùn máa fà ikú dẹ́gbẹ̀rà Adéjọkẹ́ bí tiẹ̀ bá ń já o Àbẹ̀bí Adé ló pẹ́ ọ̀rẹ́ lẹ́ ó máa nínú ọlá ńlá ọ̀rẹ́ lẹ́ ó máa fà ikú dẹ́gbẹ̀rà ọ̀rẹ́ lẹ́ ó kẹ́ máa ṣẹ̀rù ayé ọ̀rẹ́ lẹ́ ó àṣeyíṣẹ́ mi o.